because oh, they can't stop her anymore now. But you meet me, and me borrow, tell me buy. And me borrow. Yes, and me borrow. There might be no awareness now, and me borrow. You know, the bank come here. Say, Mama, pay, Omono, Punipe, Domono, Boba, buy more party. He's not lying. He said he have evidence. He's not lying. And somebody confirmed that she bought clothes. So Joe Kuro, she has a Iyaibadan herself confirming that she bought clothes, that she want to go there. She Iyaibadan confirm it. That òun ra aṣọ lóòótọ́, but ìgbà tó òun fẹ́ bá wọn ṣe peace wà, òun ò dẹ̀ fẹ́ lọ. Òun ò no fẹ́, hey Roberto Zico, thank you darling. Mi ò tiẹ̀ rí Donald Richard ọkọ mi. She confirm Iyaibadan herself. Why? Kí ló gbé débẹ̀? So don't say maybe for just lying. Èmi blunt gan Leo ni mi tẹ́ bá lọ wo horoscope mi, orí 15 ló dúró sí. Ẹ lọ wo horoscope Leo. I'm blunt with everybody. Gbogbo bàtà àwọn èèyàn máa ń bú mi. I don't know anything about it. Mo kàn máa rẹ́rìn ni. Mo kàn máa rẹ́rìn ni. Hey, my sister Rachel, Sunny. Okay, the same man. She herself confirmed pé òun ra aṣọ. Table ti gba peace ti ń dàrú. Kan tó gba aṣọ jẹ́ ẹ lọ wo ọjọ́ tán ní if you want to buy clothes yo. Ẹ sábọ̀dù gan ìgbà tí peace wà tí àbíkọ́ kọ́kọ́ sọ pé ìyálẹ̀ gbà kú. Ẹ sábọ̀dù ò ní kó gbà, kò ní kó fún kankan. Àkílà ẹ sọ yìí. Iyaibadan confirm it pé òun ra aṣọ. Òun kò ṣe pé wọ́n purọ́ mọ́. Tó bá dẹ̀ ni wọ́n purọ́ mọ́ òun kí sọ jíjọ nítorí Ọlọ́run kó bá mi gbé gbogbo evidence yẹn jáde kí mọ̀ pé tóun bá ní irọ́ ni máa bẹ Sọjí. Pé kò jọ kó bá mi gbé gbogbo ẹ̀ síta kí lè kọ́ wá because máa ní wádìí mi dídì báyọ̀ ọjà tẹ́ bá wò mí. Mi ní dídì bu ẹ, mi ní dídì I will just stay but ó lè ever sọ fún mi ó rẹ̀ sọ létí mi. Àdìbí pé mi àti òkè ń sọ̀rọ̀ ẹni àti sọ ṣe bóyá nǹkan tí mò ń sọ fún ẹ gan padà lọ sọ fún wọn. Bóyá ọ̀rọ̀ tẹ̀ tí wọ́n tá jọ sọ but àlejò máa sọ ni. Tí bá bọ̀ láti kọ́ọ̀tù ọ̀dọ̀ ẹni máa lọ ẹ tó rán fẹ́ràn èmi lẹ́wọ̀n ni wọ́n bá ṣọ̀ rẹ̀ ló fẹ́ lọ pátí ẹ̀. Ká pé mi àti òkè ń sọ ni kò ní dùn mí ká pé àkànjọ ṣe ọ̀rẹ́ on a Facebook tí ò ṣe wípé ọ̀rẹ́ wa ọkọ wa máa jọ ń jókòó bá àjọ máa ń sọ̀rọ̀ gbogbo àjọ máa ń ṣe ni. Wá gba international disgrace lórí owó ẹ̀ wàá ránṣọ tailor wàá fún wọn lówó wàá raṣọ. Ó yẹ kó nójú pátí tó yẹ kó máa lọ́nà. Ká bá jẹ́ pé ọ̀rẹ́ Facebook lájọ́ ṣe mí ní take care to heart. Kò sí pátí tó fẹ́ ṣe tí mi ní débẹ̀. Kò sí nǹkan tó pè mí sí tí mi ní débẹ̀. Ó rò pé mo less busy tó yẹn ni. I'm a lioness yo. Leo gidi ni mi. Kò sẹ́ni tí mi lè divorce. But mo máa ń wò pé no. Show possible ṣá. But nígbà tí mo wá gbọ́ pé yes o confirm Iyaibadan sọ pé òun ra aṣọ lóòótọ́. Mo paralyze ni. But ẹ Àjọkẹ́ ń rojọ́ fún àwọn tó ń rojọ́ fún àwọn tó ń fún information lọ sọ fáwa lórí kan níbí báyìí. Àjọkẹ́ mo wá ń sọ fún ẹ̀sìn kó lè mọ̀ pé mo ti mọ̀ kó ń lọ ọbẹ̀ má lọ o fi Ọlọ́run bá láì mo fi bẹ́ẹ̀ ni if you go there o ní láìka rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ètò yìí. O ní láìka rẹ̀ torí màá fojú ẹ rí màá bọ̀ níbẹ̀. Ṣùgbọ́n wọ́n ní tó bá bí ẹ̀rẹ̀ kó lọ. Torí màá sọ fún ẹ pé mo ṣe mi wọ́n rẹ̀ wọ́n á sọ fún àwọn tèmi á sọ fún ẹ pé but Ọlọ́run gbogbo warn you. Àwọn tèmi á bá ẹ wọ́n jẹ́ tèmi wá sọ fún ẹ pé ṣe Ọlọ́run gbogbo sọ fún ẹ o gbọ́ nínà. Ẹ stop ẹ kò ní túmọ̀ mọ́ ẹ má jẹ́ ká ṣe báyẹn mọ́ kí la fẹ́ máa gbà nínú ẹ̀.
o profess èèyàn live lórí Facebook bí ẹ máa lọ máa bẹni ẹ ṣe lẹ́yìn ẹ máa ṣe kùrùkẹrẹ lẹ́yìn ẹ ní jẹ́ kí ilé ayé káwọn èèyàn gbọ́ náà mo sì ó wà ní ẹgbẹ́ ìwé nation àyè bí kòtò bí nǹkan tí ìyá àjọ yìí ṣe nìyẹn bíbá yìí nìyẹn tó wá síbi tó ń fún wa lówó ó dẹ̀ tó wá lọ parọ́ ó lóun ò mọ nǹkan tó ṣe sanwó yẹn fún wa ó dẹ̀ mọ̀ pé mọ̀ sùúrù àti òun máa yẹn ẹbí gbogbo ẹbí ti wà nígbà yìí ó mọ̀ mo tún sẹ́ǹdì ẹ̀ sí bá a ṣe fún mọ̀ sùúrù owó yẹn sínú àkáǹtì mọ̀ sùúrù mo sẹ́ǹdì ẹ̀ sí orúkọ ń bẹ̀ ó wo ṣóò ó dẹ̀ lọ kúrọ́ ó ní ọlọ́dọ̀ ìjọ mímọ́ òun mọ̀ tán fún lówó lórí sóò wọn bẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ ẹgbẹ́ ọlọ́gẹ̀dẹ̀ alábòsí yẹn ló máa ń ṣe bẹ́ẹ̀. Ajay, you need to move far. Exactly. Because people are saying I should answer. Tó bá jẹ́ yín ni, you are telling me is kiniko tó bá jẹ́ yín ni, kó bá jẹ́ pé àkíjọ ń sọ̀rọ̀ mi ò ń sọ gbogbo nǹkan tí mò ń go through nígbà tọ́rọ̀ ìtì bẹ̀rẹ̀ pé I don't express it to ẹni pé mi ò kí wá sọ̀rọ̀ ló but I do tell her she knows ó easy fún yín láti ní ignore. It's not like that. It's not like that. Mo ti bá dé láti court báyìí mo máa gbé gbogbo fáìlì yẹn kíníkan a máa sọ fún ẹ we do talk about it. Ṣé yín lè gba irú ẹ̀ ní ọ̀yìn tẹ́ pé lọ́rẹ̀ yín ẹ wá lọ ń gbọ́n ta ẹ wá ń gbọ́ ẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé ẹ tó fẹ́ ràn yín lẹ́wọ̀n tó ṣe ìwọ àti ẹ̀lẹ́jọ́ plan ẹ̀ ni because I don't understand. Sọjí jọ torí Ọlọ́run mo fẹ́ get down to this business please. Wọ́n ti fún wọn nìkan báyìí. Ó tún lò fún wọn ní nǹkan báyìí. Àbíkẹ́ mi ò lè pé ó tún fún wọn lówó. Ó bẹ́tà kí n sọ bí mo ṣe gbọ́ ta kí n sọ lórí Facebook bí. Tó bá gbọ́ o no problem. Táwọn tó bá gbọ́ àwọn tó bá súnmọ́ tó bí they can sọ pé sọjí máa sọ pé báyìí lórí Facebook sóòótọ́ ni. Iyaibadan sọ fáwọn èèyàn pé òun fún wọn ní nǹkan báyìí. Nítorí fún wọn yẹn mi ò ní sọ mí báyìí. Pé òun sẹ́ nìkan báyìí. Sí ẹni báyìí ó sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ó dẹ̀ ní pé òun dẹ̀ máa lọ síbẹ̀. Ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yẹn fún náà ara àwọn loyalist inú ẹgbẹ́ We Nation ló sọ fún bẹ́ẹ̀. Ara àwọn loyalist inú ẹgbẹ́ We Nation. Sọjí gan protect the territory because kò sí òun ti link mọ́ àwọn Àjọkẹ́ ó ti link mọ́ àwọn Àbíkẹ́ so ó mọ nǹkan tó ń sọ yín tòótọ́ Sọjí mọ̀ ọ́n ṣé èèyàn máa ń lọ ibi tó ti ẹ̀ pín sí ni. Wá lọ ń bá wọn ra aṣọ lẹ́yìn kò sí nǹkan tó bò ní ayé yìí kó lọ tí wàá padà yẹ̀yẹ́ ẹ̀yìn. Ìjọ wo lẹ fẹ́ stop owó orí burúkú wọn ìtorí Ọlọ́run. Bíkí Pius. Ìjọ wo lẹ fẹ́ stop owó orí burúkú wọn yẹn ẹni yóò bá yín ṣe mọ́ òbẹ́gbẹ́ yín nìkan kan ṣe papọ̀ wáyé tó jẹ́ pé ẹ̀yin ọmọ ewé yìí tẹ́ bá ti wá gbá ọ̀gá yín jà kan ẹ wà máa rápálá wá síbí báyìí ẹ máa rápálá sọ lọ́sọ́dọ̀ àwọn ayé tó ń bá yẹn mọ́ra. All because you want to do it and you actually doing it spitefully. Spitefully kọ́ ó rò wípé ṣẹ́rí àwọn ọmọ ayé ò tí ì bá Àbíkẹ́ ra aṣọ tán ṣé Iyaibadan lọ́mọ kí ló fẹ́ gènè lọ́wọ́ wọn àwọn tó lọ́ọ́ pé wọ́n lọ print gbogbo leaflet ìgbà tí èmi àtàbí Rufus jà tán náà wọn làwọn fún mi lówó tó bẹ̀rẹ̀ sí ní purọ́ ẹni kọ́kọ́ gbé gbogbo ẹ̀ jáde because mo bá wọn play game with maturity ni. Mo bá wọn play game pẹ̀lú maturity mi bá wọn jà mi ò ẹ̀rí pé mi ò even gan gbogbo bá ṣe máa jọ ń ṣeré mo play game mi maturity ó wá fi owó raṣọ tán wọ́n wá ń lé ọ wá ní ọmọ afájá lé ẹlẹ́nu ọ̀nà pẹ̀lú báńsà ẹ̀ láojú kan mi ò jẹ́ gbà what a disgrace pẹ̀lú bó ṣe kan ṣó o rò pé àwọn ọmọ ayé ókè sí i o rò pé tó bá spite ẹ sábọ̀dù tó bá lọ bá wọn bí Sọjí ṣe sọ pé o wá spite ni pé o fẹ́ kúrò ní ewé you can be on your own and do your business. o ò ní lọ feel disgrace ó mọ̀ wípé nǹkan tí Sọjí ṣe Àbíkẹ́ mọ̀ ń pa ẹ̀ àwọn ló máa fún ní lóòdà bó ṣe sanwó wọ́n lè ti kó screenshot gan bó ṣe sẹ́ndì owó bó ṣe gbàṣọ wá fún ẹ ó jẹjẹ ya dákẹ́ kó má jẹ́ kó fi ẹ̀ṣẹ̀ sí lórí Facebook torí ó ti yàgbẹ́ kàsọ́dọ̀ kan wọ́n máa kàn ti yẹ̀yẹ́ ẹ̀ ní lọ fún wọn lówó òun wojú rere àwọn tí wọn ò nífẹ̀ẹ́ wọ́n níṣẹ́ ni tí wọn ò fẹ́ lù tó máa ń dára ni n tó tọ́ sí ẹ náà nìyẹn lọ́ọ́ ti fi yẹ̀yẹ́ ẹ̀ yẹn
ẹni tó fẹ́ lù òkè ń dàrún ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé wọn ò bá mi kẹ́ra aṣọ tán wọn ò tí ì bá ra ojú ẹ̀rí ṣọ́ọ̀bù ẹ̀ kí ló fẹ́ wà lọ síbẹ̀ ṣó fẹ́ lọ tún máa lọ máa ṣe second in command fún wọn lọ́wọ́ àbí ó fẹ́ lọ máa bá wọn ṣe show ni kí ló fẹ́ lọ ṣe mẹ́ àbí kẹ́ tó jẹ́ wípé òun gan ò tí ì yò ìwọ máa tún wá nu abọ́ wa. You want to spite your ex-boss. Mo jẹ́ àyè sí ẹ bá ní pé mi ò sọ fún yín o. A ti gbọ́ kọ evidence síta kí gbogbo ẹ lè sí. Wọ́n wí àbí mi ò wí rẹ̀. Dáadáa wíire. Iye tó sọ fún èèyàn yẹn kó kó sílẹ̀ àwa mọ̀ bí. Ṣùgbọ́n iye tó sọ fún ẹ tí ó jẹ́. Ṣùgbọ́n iye tó sọ fún ẹni náà kó kó sílẹ̀ àwa mọ̀ bí. Gbogbo ẹ̀ lọ ti sẹ́ndì sí Sọjí. Wọ́n ti sẹ́ndì ẹ̀. Ojúlùmọ̀ ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ àwọn ọlọ́rọ̀ ẹ̀ orí Facebook ń gbé tó sọ fún wọn àwa mọ̀ lásìkò bá tó a máa sọ bí báyìí tó bá yẹ ká sọ nìyẹn o tó bá ní ká sọ àní sọ àmọ́ owó ti wà ní ṣùgbọ́n mo ti yan fún yín bẹ́ẹ̀ yẹn sìn ẹ̀yin náà ló build sórí tó sọ fún yín yẹn ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fọmọ tó bá létí kó gbọ́. Kọjá rẹ̀ so guys ẹ jẹ́ kí n máa lọ aago méjì ti fẹ́ lọ lò aago méjì fẹ́ lọ lò. Ó ní Alhaja, who is this guy that make you know ẹ mọ̀ wípé mo ti ń blush Ṣéwọn Ẹgbẹ̀gbẹ́ ni mo fẹ́ bá lọ Ṣéwọn Ẹgbẹ̀gbẹ́ ni mo pé mo like àwọn lẹ̀ pátọ́ ga yẹn wọ́n pé mi kún so I'm around so kò fowó rọlá omion Ṣéwọn Ẹgbẹ̀gbẹ́ ni mo ń blush kí lè fine. Màá rọ àwọn bánsà. Ṣùgbọ́n bánsà lọ́nà máa fi lé ẹ jáde. Ẹ máa mú fọ́tò Iyaibadan máa fún wọn. Ẹ máa mú fọ́tò Ẹ̀bùdádé láyé ni. Madam, sorry, you are not welcome here. No, I have because we will not get invitation. Wọ́n dẹ̀ raṣọ. Gbogbo wọn ló ti gba invitation. Wọ́n dẹ̀ raṣọ. Ṣùgbọ́n wọn náà máa fi bánsà lé ẹ jáde pẹ̀lú ajá. Omi ò máa wọ pàtí o. Kò yà Johnson. Ó ní invitation lọ́wọ́. Ó raṣọ. Kò mí kó máa wọ pàtí. Iyaibadan tó bá tiẹ̀ fẹ́ jẹ jollof rice ó lè fi 65,000 jẹ jollof rice. Lówúlò àfìgbà tó tẹ́ṣà tí wàá lọ tẹ́ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ láì dá. Ṣéwọn Ẹgbẹ̀gbẹ́ bá wò di sóyún ògbọ́n wọn náà wọ́n máa ṣe bánà ẹ̀ sẹ́nu ọ̀nà gan ni kọ́ bá mi wá àwọn ajá Rottweiler yẹn tó o bá mọ̀ wọn rẹ̀ kọ́ bá mi wá àwọn ajá Rottweiler. Ìjọ́ tí mo lọ sí ṣọ́ọ̀bù Àbíkẹ́ ó ń kí mi ní mẹ́sàn-án mẹ́wàá ni tá à ń lọ́mọ́ra wa tínú wa ń dùn kò tiẹ̀ sọ wípé jókòó wọn ò tiẹ̀ ṣe báyìí tá à ń lọ́mọ́ra wa tá à ń ṣe gbogbo ẹ̀ orí káyà tún lọ jẹ patí bẹ́ẹ̀ dé nígbà tí mo mi Rọ̀súlà ní ká lọ ṣe fàájì èmi ò tẹ́ because ó mọ̀ wípé mo mature wọn á náà máa gbé bánẹ̀ pé ó gba iv orí aṣọ òní kó wọlé o ẹ̀ lápá tí wọ́n tún fọwọ́ bojú. Kò mẹ́kù máa wọ pàtí yẹn. Ọmọ mẹ́rin àkílódé what have go and do to you? But you are the one saying no now. Pé o ní invitation lọ́wọ́ kò mean pé o máa wọ pàtí o. Ṣùgbọ́n kò mí wà wọ pàtí o nígbà èrò. Pepper dem jam àgbàkù lélẹ̀. Ẹ bá mi share. Àmọ̀ ẹ̀yin enemy disguise. Àmọ̀ ẹ̀yin friend enemies. Àmọ̀ ẹ̀yin kò pàtí yẹn bọ́sẹ̀ tí ẹ ń sìn ìwọ ọ̀tá tó ti aṣọ tó ti gba invitation. No video. Ló bá tán ṣùgbọ́n. No video pé mo fẹ́ mú fọ́tò mi fọ́tò mi wọ́n báyìí. Hello, I'm live at Iyaibadan's party. Look at me. Fọ́tò tó ń ṣe yẹn
ó máa mọ̀ ṣe fídíò yẹn ní o ó máa lè wà ní background alẹ́ ìrìn nínú fídíò yẹn okay so that ẹni tó wà ní background alẹ́ ìrìn nínú fídíò yẹn look at me now we are live at Iyaibadan party ó mọ tó ń ṣe o ó fẹ́ mú fọ́tò yẹn kan níbi kan ni o we are live look we are enjoying ourselves Àbíkẹ́ ọmọ ológo ológo bá àwa ya picture pẹ̀lú Àbíkẹ́ náà wá ṣẹ́rú báyìí wọ́n jọ snap. Bíyà múre wọ́n pọ̀ bẹ́yẹn o ìtọ́jú máa ṣe nìyẹn no video on that party. Iyaibadan can still rubbish them. Agbo eléyìí ni Iyaibadan can still rubbish them and give the clothes to a beggar on the street. Kí wá ló kàn wá pẹ̀lú yẹn? Ṣé ó gbowó padà lọ́wọ́ wọn ni? Ṣé ó gbowó padà ní owó tó dáṣì wọn gan-an kọ́? Rubbish them. Àwọn ti gbowó wọn kọ́ bóyá ó sún náà. Ṣé òkè lórí aṣọ tó tà wọ́n rí géènì? Wọ́n ra géènì èlò lọ́ta aṣọ tó fi ṣe pati. Any party t-shirt party ó ti ra aṣọ. So ó fúnyàn kò wọ́ ó jóná ó yá ó fúnyàn ó ràn wọ́n ti gba nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá ń gbọ́ bọ́mọdé ròyìn àṣàkàrà nù wọ́n ti fi wá pátì wa máa tẹ̀yìn lọ́rùn alájà káàbọ̀ wọ́n ti fi gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Nísìnyí píán ìgbà àfẹ́wé wọn ti ní kí Sọjí wá dis-announce. Tẹ́ bá gbé kámẹ́rà lásán tẹ́fí ya bẹ̀stí mi tó jẹ́ pé mi àti ẹ̀ ìjà la máa jà kú. Tẹ́ bá lọ yà lásán pé ẹ fẹ́ lọ máa ṣe báyìí selfie kélé máa gbé yín ni lórí owó mi màá wá lọ patí tí mi ní gbádùn ayé mi. Ẹ̀dọ́dì wọ́n á tún máa ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ ni. Báwo ló ṣe máa lọ patí tó ní free tó ní yẹ ẹ sí? Pàtí tó máa dé tó máa ní kí lè fẹ́ jẹ alájà ṣé Chinese ni wọ́n tí ẹ̀ wọ́n máa wò ẹni wọ́n bọ́ọ̀ sáàbù ẹ̀hún bọ́ọ̀ sáàbù ẹ̀hún. So gbogbo ìdá ìsá pé ó máa disgrace wọn máa faṣọ ya òfò ọjọ́ kejì ọjà ṣé kálólùsì èèyàn ra aṣọ méjì òun àtọ̀rẹ́ ẹ̀tọ́ fẹjọ́ lọ pàtí 100,000 ó tún fún wọn lówó sẹ́ńbílòpù ẹgbà ẹ má ní ẹ̀rọ̀wọ́ mi ẹ pẹ́ ẹ̀rọ̀wọ́ mi ẹgbà ẹ fi ṣe gbogbo Bùkárí àlùalà Ọlọ́run. Ṣẹ́gbọ́n wọ́n ní tó bá ya fídíò gan wọ́n máa dìléètì ẹ̀ kún ọ̀bíire. Yorùbá wá wá. Ẹ bá wo èmi ò ní sọ̀rọ̀ mọ́ tèmi I will just dey look ṣùgbọ́n a ti fi ọjọ́ yẹn gbogbo àwọn tó ń lọ sí pátì yẹn a ti fi wọ́n sínú ààbò Ọlọ́run àtàwọn tó ń láti UK o láti Canada o láti America o all over the world Ọlọ́run ọba tó ní ààbò níkàwọ́ a bá fi ààbò ẹ̀. ta ló fẹ́ lù sí irọ́ níjọ ìwọ ọmọ kankan. tá a bínú ọkùnrin tá a bínú obìnrin tá a gbé jáde nínú ìyá ẹ̀ àbí tá a bẹ gbé jáde tó ní pọ́jọ́ yẹn òun fẹ́ ṣe ibi àbẹ̀rẹ̀ fẹ́ da ọjọ́ yẹn rú ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run á bà ayé wọn jẹ́ Ọlọ́run á bà ọ̀nà wọn jẹ́ Ọlọ́run á da ìrìn àjò wọn rú orúkọ Jésù Kristi. àbí tó lù lọ́kọ̀ pé àjọ yẹn o mo fẹ́ lọ fọ́tò yẹn kan bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ ṣiṣẹ́ burúkú kan níjọ́ yẹn rú ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run á da ọ̀nà yẹn rú ọ̀nà á da ilé yẹn rú gbogbo tó mú nílọ́kàn ní burúkú yẹn ọ̀run á jẹ́ kó yíyẹ lórí orúkọ Jésù Kristi. àwọn tó yẹ lọ síbẹ̀ náà Ọlọ́run bí wọ́n ṣe lọ láyọ̀ wọ́n á pa ìláyọ̀ lórúkọ Jésù sí ibùgbé wọn padà àní ríbi kíbi tó máa ṣe ìròyìn ẹnikẹ́ni lórúkọ Jésù Kristi. Àmín o. ẹ ṣe dáadáa ẹ ṣe rere o 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 torí ẹnìkan o torí ọ̀la ni o torí ẹnìkan torí ọ̀la ni o. tí Sọjí bá tiẹ̀ ti wọ agbádá yìí. àgbẹ̀yìn àwa náà lórúkọ Jésù bí Àbíkẹ́ Jagaban bó ṣe gbẹ̀yìn ìyá àyá ẹ̀ tó tún gbẹ̀yìn ìyá ẹ̀ lórúkọ Jésù àwa náà á gbẹ̀yìn àwọn arúgbó wa o. Àbíkẹ́ tiẹ̀ ti sọ fún gbogbo yín pé no photo on that day gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ bẹ́ẹ̀ bá ya fọ́tò pẹ̀rẹ̀ kéré gbé yín. lórúkọ Jésù á gbẹ̀yìn àwa náà bó ṣe ṣojú ó ṣojú ó dẹ̀ tún ṣẹ̀yìn ó ṣe ọmọ alẹ́gbẹ̀yàn ṣojú ó ṣojú ó tún ṣẹ̀yìn lórúkọ Jésù àwọn máa ṣe wẹ̀ fún wọn náà o Àbíkẹ́ ó máa ṣe wẹ̀ fún wọn náà o àwa náà tàwa ń bí náà ó máa ṣe wẹ̀ fáwa náà o gbogbo àtàwa ń bí ta lọ́kọ̀ tó dáa ó máa ṣe wẹ̀ fáwa náà o lórúkọ Jésù Kristi o. owó tí wọ́n gbó.
Thank you so much for joining me this morning. Brother mi Wọlé Adégbèrò, owó ti wọ bush. Ẹ má gbàgbé o, a ṣì wà lórí ọ̀rọ̀ olójú dúdú. Ṣó ti yé yín? Òun la rí ibi tá a bu orí dé nìyẹn o, ló bá tán o. Ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ ká máa lọ, ẹ má jẹ́ ká sọ̀rọ̀. Bọ̀ èmi ìfẹ́ bìlífù pé bóyá ó ra aṣọ yẹn, bóyá kò mọ̀, because kò yé mi. Because bí mo ṣe gbọ́ wọ́n ní pé skeleto gan ló lọ sanwó fún. Skeleto tó ń bá gbogbo wa jà, tó gbórúkọ èmi, Ẹsábọ́ọ̀dù, ìyá Dọ̀kásì, Wamẹ́, Vivian, Elini, Tóyìn, bàbá Bèjì, ẹ̀gbọ́n bàbá tó kórúkọ àwa mẹ́ta lọ sí àgọ́ ọlọ́pàá ló lọ pè lẹ́yìn. Ẹ̀yin èèyàn ṣe máa ń ṣe àwọn nǹkan lẹ́yìn tí ẹ̀ nílé wà proud. Èmi ò ṣe lọ sí party àwọn ọmọ ewé tó jẹ́ pé mo close mu. Tí mo mọ̀ wípé tí bá débẹ̀ ó lè fẹ́ dájà lẹ̀. Pé wọ́n máa rò pé bóyá máa jókòó mi. Màá ní màá wà bọ̀ máa jókòó mi. Ó ti wá loud báyìí o. Bí ibi téèyàn ti ń lọ party tó tún fowó tó tún fi owó ẹ̀ báyìí tó tún ka wọ́n ní olówó máa ń fowó ra yìí ni. Àmọ́ olówó tí ò bá mọ límìtì ó máa padà fi owó ẹ̀ kàbùkù ni. At the end of the day, Sọjí lọ wá rán síta Àjọkẹ́ tó wá ń disgrace tó wá ń bu ẹ̀. Bọ̀mí tí ìfẹ́ bí libodò pé Sọjí ń wà wá sọ ni. Sọjí wá try láti dájé mi àtàjọkẹ́ lẹ o. But tó bá sọ fún ẹ pé ó jẹ́ truth. Ha. Jọba mi gbé evidence síta. Mo fẹ́ rí evidence ẹ̀. Ká pé kì í ṣe ìtajọ máa ń sọ̀rọ̀ tó tí ò mọ gbogbo bínú ṣe ń bí mi bí pains mi ṣe wà. Mi ì wọ́rí yẹn mọ̀ pé wọ́n ń jà lọ́rùn kò kára ayé lọ́rọ̀ mi. Iyaibadan, you fucked up. You should have known your limit. Ó yẹ kó ti mọ̀ wípé àbùkù ni mo fẹ́ lọ kàn bí. Ta ni mo fẹ́ fojú jọ? Ta lọ̀rẹ́ mi ń bẹ̀? Ta la jọ fẹ́ jókòó? Wà wá lọ sáàrin wọn. Báwo ni kámẹ́rà ò ṣe ní gbé e? But pé kò ra aṣọ yẹn, ó ra aṣọ. She bought aṣọ. Ó ra aṣọ. Bọ̀mí wàá mọ̀ tó ní wọ́n fún wọn lówó torí Sọjí náà tó sọ fún gbogbo evidence yẹn wà lọ́dọ̀ àwọn pé ó dàṣì wọn lówó pé bóyá kó fi kún owó màálù ni, bóyá fún wọn lówó kó fi kún owó drinks ni, bóyá why are you doing all that? You think they will love you? Ẹni tó bá máa love well, he should love you. Ó dẹ̀ ní àwọn a lot of things tó ń ṣe. Okay, sí ṣé tó bá lọ party Àbíkẹ́ wà tó fẹ́ wá. Anyway, jẹ́ kí n dá wà lọ party Àbíkẹ́ wà tún lọ party àwọn èèyàn kan tó máa invite ẹ̀ sí. Tó bá tiẹ̀ ṣe lọ́rú party àwa ìpọ̀ àti wọnú party àwọn èèyàn tó close mọ̀. Ìwọ kọ́ ló taṣọ fún wọn, ìwọ kọ́ ló bá wọn máṣọ ẹbí, Àbíkẹ́ lọ ra aṣọ ẹ̀ ní. Fún rẹ̀ kò sí kan tó kún and you still went ahead to pay money to buy their clothes. Wọ́n tún wá padà disgrace yẹ. Sọjí wá ń sọ fún ẹ wípé àti ta lọ́mọ àti bounce ẹ out. Bèrè pé ṣé Sọjí tó ń sọ̀rọ̀ ṣó ra aṣọ? Ó lè má ra aṣọ. Kó jẹ́ pé kò fún wọn kan because kó lọ. Ó lè má ra aṣọ. Ìwọ tó tún wá fẹ́ lọ yẹ wọn sí. Mo rò bọ́ máa ń wá èrò ní pàtí kí àga lè kún ni. Àwọn eléyìí náà wọn ò wá ẹ pé kó get the fuck. Ṣé téèyàn bá lọ pàtí lèèyàn fi ń ṣe gbajúmọ̀ ló mọ iye tí mo mọ̀ lẹ́kọ̀ọ́ ni. Máa wò pé pàtí kí n wá lọ èmi tí mo jọ́ mọ̀ Sùúrùlérè. Mo mọ iye pàtí tó ṣe Sùúrùlérè ni. Tó máa pè mí. Bá ní mi ò lọ o, mi ò wá o, mi ò ṣe o. Ó ga o, ó ga. Ẹ jẹ́ kí n máa lọ bàbá tí dé mi fẹ́ kọ́ gbọ́rọ̀ yìí. Ó dàbọ̀. Papa. Ẹ jẹ́ kí n máa lọ kọ́ tí dé. Mo fẹ́ kó gbọ́rọ̀ yìí. Ó dàbọ̀. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká bó bá ṣe ń lọ ẹ jẹ́ ká mọ̀ ó dàbọ̀. Ẹ jẹ́ kí n pa. Bye for now. Bless you.